kékékéké apariwo títí ẹni àmóríwá ká fọrùn sílẹ̀ ẹni Sunday Igboho fẹnu wú géètì Sunday Igboho fẹnu gba nation mọ́tò tẹ́ ẹ wò lẹ́gbẹ̀ẹ́ mi ẹ wo nọ́mbà ẹ̀ dáadáa o máa fún ní volume àwọn tó wà nú ẹ̀ wọ́n ti kó sọ́wọ́ o Sunday Igboho fẹnu wú géètì mọ́ àbí Sunday sáà ò fẹnu wú géètì mọ́ kò fẹnu gba nation mọ́ ẹ̀yin tí ẹ fi ẹnu òṣì tẹ fi néèlì ẹ̀ mọ́ gírí tójú yín ti clear nísìn àwọn tó wà nú mọ́tò yìí ẹ wò bóyá ilẹ̀ Haúsá ló ti ṣẹlẹ̀ ilẹ̀ Yorùbá ni September 1st ni o kì í ṣòru o Ọlọ́run ló mọ ibi tí wọ́n ń lọ Ọlọ́run ló mọ ibi tí wọ́n ti ń bọ̀ wọ́n ti kó sọ́wọ́ o ẹ wo nọ́mbà mọ́tò yẹn dáadáa bóyá ẹ lè help ẹ lè bá wa share kó káwọn fámìlì wọn torí wọ́n ní wọ́n ti ṣá driver yànnàyànnà wọ́n ní wọ́n ṣàjákujàku ni ṣùgbọ́n ó ṣe bí ọmọkùnrin o ó gbé escape ó ti gbé ẹpọ́n escape ó wà nínú igbó tẹ́ bá bá àwọn fámìlì ẹ̀ kí wọ́n pe nọ́mbà ẹ̀ páwọn èèyàn ti wà lókè tí wọ́n fẹ́ rescue wọn ó ní o eléyìí of Ogun State eléyìí of Ogun State gọ́vnà Dàpọ̀ Abíọ́dún gọ́vnà Babájídé Sanwó-Olú àárín ìlú ẹ̀ méjì ló ti ṣẹlẹ̀ àárín Lagos State sógun State ní nílẹ̀ Yorùbá ṣé rí báyẹn ń ṣe wá nílẹ̀ Yorùbá àbẹ́ẹ̀ rí wọ́n lè sọ pé ẹ̀ ń gba location wọ́n ní gbogbo yín lè ń gba location lọ́wọ́ ìjọba wọ́n lè ń gba security allocation kí lẹ fi ṣe bẹ́ẹ̀ fẹ́ gbowó lọ sọ́run ni kò yé mi fún yín àmọ́ ẹjọ́ kì í ṣẹjọ́ yín o èmi ti sọ pé ẹ̀ ní wọná tó tẹ bá tún gbàpò tí ìbò lọ́la àwọn èèyàn tún bọ́ta wọ́n tún campaign wọ́n tún dìbò fún yín wọn ò fẹ́ mọ tẹ́ fẹ́ ṣe fáwọn wọ́n tà máa bóyá ẹ̀dẹ̀dà wọn gbàbọ̀dè ṣá èmi ò lè sọ torí èèyàn níríwà tẹ́ ń wù burúkú yìí ká tún rí ẹnìkan ní kó gbàpò tí ìbò kan má lẹ́yìn ló kò pa torí ẹ̀wà ọmọlúàbí ẹ̀wà ọmọ Yorùbá rárá kí ló dé tẹ̀ fún wa ní security nílẹ̀ Yorùbá máa fún kíní ní volume o ẹ̀yin èèyàn mẹ́ máa gbọ́ lẹ́nu wọn o ẹ bá bá mi wo nọ́mbà mọ́tò yẹn dáadáa tẹ bá wo nọ́mbà mọ́tò yẹn ẹ bá wa kọ síta o ní ṣìrìn o ó ju September ó di September oṣù bàbà kọ́ la wà àbúrò ní bà wá o ní dààmú o bàtẹ̀ náà fi dààmú fílẹ̀ náà fi dààmú kò máa ní kèmí àti yìn wọ́n àwọn wèrè wo lábà aláà ti fa wèrè lọ́yàn o Ọlọ́run ẹ ká gbọ́rọ̀ nọ́mbà ẹ̀ ń wò yẹn. ọkọ̀ ìjáde wá láti fún mọ́tò lójijì ni ẹ wo mọ́tò jẹ́ a gbọ́dọ̀ máa ṣe fídíò káwọn èèyàn gan máa rí Ọlọ́run ẹ wo gbogbo bàtà wọn lẹ́lẹ̀ lórí long bridge bàtà dá wa mọ̀ nílùú tọ́ba wọn máa pa wá díẹ̀ ni Ọlọ́run epo tọ́nu mọ́tò ni o lórí long bridge bọ́dẹ̀ làwọn òkúrò Fúlàní já láti inú gbó wọ́n ti ṣá dẹ́bà ti sá lọ ìmájì mọ́tò yẹn rèé lórí long bridge yẹ wò long bridge láwa yìí o Ọlọ́run kó ṣàánú wa báyìí o Ọlọ́run kó ṣàánú wa báyìí o mọ́tò yẹn rèé o. ṣé ẹ ti rí nọ́mbà ẹ máa wo nọ́mbà ẹ dáadáa o. ẹgá ló ti ṣẹlẹ̀ o mọ́tò ti ṣẹlẹ̀ o mọ́tò yìí wọ́n ti ṣá dẹ́bà pa ó ti sá lọ gbogbo èrò ọdún mọ́tò ti sá lọ epo ló tọ́nu ẹ̀ olórí long bridge ẹ gbà wá ń gbìyànjú wọn máa pa wá díẹ̀ o ẹ ṣàánú wá o ẹ̀yin èèyàn mọ́tò yìí wọ́n ti ṣá dẹ́bà pa ó ti sá lọ o àwọn là ń wá ní gbòòdì o wọn ò dé kọjá bí báyìí wọn ò kọjá bí o wọn ò kọjá bí o ẹ̀yin ọ̀nù ẹ ti dáàlú àti rúgbò báyìí. ṣàánú wa o eléyìí ó kọjá bẹ́ẹ̀ o bọ́ọ̀ ṣe ń jẹ́ ni last week náà nìyẹn o. ṣàánú wa o ẹ gbà wá níbi ìbáyìí o. ṣàánú wa o.
Okay. Kọ́ má ti gbé gbogbo ẹ̀. Àjẹ́ wọ́n máa lẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni. Ẹ̀yin náà ṣáà ẹ rọra. Wọ́n máa lẹ̀ ibùsẹ̀ gan, wọ́n lè máa gbóhùn wa gan. Wọ́n máa lẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni. Àwọn òkè. Ògùn tẹ́ bá jáde, ẹ̀wọ̀n bí Ọlọ́run, ẹ mọ̀ kó yíjú ra wọn lọ. Ìbílẹ̀ lèmi o, Ògùn lákàyé ń gbọ́. Ẹ̀yin olórí burúkú apààyàn. Tí ó bá tiẹ̀ ṣẹlẹ̀ lójú mi ní ìsìn máa ní pé irọ́ ni. Kí ló dé? Torí ẹ̀ mo ṣe tẹ́sítọ̀ ìjọ yẹn kí n lè mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo. Ó máa mọ̀ pé ó jura wọn lọ. Ta fẹ́ kéèsì ọ̀rọ̀ yín gọ́ọ̀mù ti sí ní ọlọ́run. Àwọn òkè. Ẹjọ́ ń gé bẹ̀rẹ̀ lọ. Òun náà fi ń gáìdì. Òun náà fi ń gáìdì. Ẹ kú iṣẹ́ Ọlọ́run jẹ́ kó sú yín o. Ọlọ́run jẹ́ kó sú yín lórí ọ̀rọ̀ Nàìjíríà. Mo kí yín, 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 mo kí yín o. Mo kí gbogbo àwọn èèyàn, gbogbo àwọn àjà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn, mo kí everybody o. Ẹ wo ohun tó tún ṣẹlẹ̀ ń bẹ́ jàre o. Lálẹ́ yìí ni o. Bá a ṣe kò ní last week náà nìyẹn o tí mọ́tò ẹlẹ́fọ̀ọ́ takú. Tó yẹ pé ń ṣe náà wọ́n ṣá dẹ́rẹ́bà débi pé táàtì ẹ̀ mọ̀ pé àwọn Fúlàní ni. Bọ̀ nínú àwọn tó wà nínú mọ́tò yẹn òun la sáré gbé tó ń sáré lọ la sáré gbé wájú pé kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ń sọ fún wa pé àwọn Fúlàní náà jáde láti inú igbó. Wọ́n ti ṣe dẹ́rẹ́bà yẹn léṣe gan. Lẹ́nìí náà ohun tó ṣẹlẹ̀ níjọ́ yẹn náà tún ṣẹlẹ̀. Òun mo ṣe bọ́lẹ̀ pé níyì mo gbọ́dọ̀ rí. Dẹ́rẹ́bà wọ́n ti ṣá gbogbo yẹ̀dẹ̀ bíi pé bó ṣe ń sá lọ gan àti ní kọ́ àwọn ọlọ́pàá àwọn pàtó tó wà lórí bíríjì wípé kọ́ wà lọ kó má lọ ṣubú nítorí ẹ̀jẹ̀ ti waste lára ẹ̀. Gbogbo àwọn tó wà nínú mọ́tò everybody ti sá lọ. Àwọn Fúlàní yẹn wọ́n dẹ̀ ti sá wọnú gbogbo yẹn la ti tú gbogbo yẹn la ti wò bóyá máa gọ síbẹ̀ ààrí wọn. Àwọn pípù yìí wọ́n ń pa wá díẹ̀díẹ̀ rè o. Epo ló tọ́nu mọ́tò tó páàkì tó ń lé díẹ̀ báyìí tó fẹ́ ṣe díẹ̀ báyìí epo ló tọ́nu ẹ o. Epo ló tọ́nu ẹ kò tó korú àgbà kó báyìí o. Tẹ́ kó mọ́tò tó bá ti takú sórí lọ́mbìrìjì báyìí. Wọ́n fẹ́ ṣe jàǹbá fún wọn ni ẹ ṣàánú wa o. Ẹ bá gbélé náà sórí afẹ́fẹ́ o. Ṣé ẹ gbọ́? Wọ́n dẹ̀ bá wọn gbé sórí afẹ́fẹ́ àti gbé wà. Ṣé ti wá pé ti get started báyìí nílẹ̀ Yorùbá? Ṣé ti rí pé ti get started nílẹ̀ Yorùbá? Èló ni wọ́n á di tẹ epo? Epo gan ò ṣe é rà. Èmi bá ní kí n advice ẹ̀yin èèyàn. Tí ẹ bá ti ṣepo nínú mọ́tò yín, ẹ má manage epo ọ̀nà ọ̀dá ọ̀dọ̀pù máa wà. Ẹ má manage epo. Ẹ páàkì mọ́tò yẹn bẹ̀rẹ̀ sí ní fẹsẹ̀ rìn. Àbí kẹ́gọ̀ ká. Ẹ bá tẹ́ pé kẹ́gọ̀ kádà. Ọlọ́kadà gan ṣe pòdè tán ní ọ̀kadà ni. What is the next thing? What is the solution? What is the solution? Ẹ̀yin èèyàn ẹ má dákẹ́. Torí ànífà Sunday Igboho ó máa tọ́jú àwọn ọmọ tiẹ̀ o. Sunday Igboho níyà ó ní bá òkè ìyá ti kú bàbá ti kú. Ó láwọn ọmọ, ó níyàwó tiẹ̀, ó ní family tó máa tọ́jú. Ṣé ká tún lọ pé Sunday Igboho? Sunday Igboho fẹnu wú géètì. Fẹnu gba nation ní ká tún lọ pé a lè pé kó ní kó wá mú ṣòkòtò ká wá sóko lé báyìí ni.
ṣáwọn governors ṣé wọn gbọ́n tá à ń sọ ni ṣé ẹ̀ ṣí ẹ̀ fídíò yìí lọ́dọ̀ wọn ni ṣé wọn ò rí fídíò wa ni àbí wọ́n rí wọ́n ṣe bẹ́ẹ̀ ni páwọn ò gbọ́ ìwọ ọmọ Yorùbá tá à ń pariwo fún wo ẹgbẹ́ mi dáadáa àwọn tó ń wò yẹn àwọn ará Sokoto ni wọ́n ní àwọn ti san 160 billion not million o you heard me right tó bá dẹ̀ gbọ́ mi torí afọ́jú ní kíni òjò ṣe ń kù torí adití lójó ṣe ń ṣú òun ló ń wò lẹ́gbẹ̀ẹ́ mi yẹn wọ́n ní àwọn ti san 160 billion naira fáwọn agbésùmọ̀mí 160 billion fún àwọn ajínigbé wọ́n ní yet wọn ò yé jí àwọn gbé tó bá wá jí wọn gbé tán tó bá gbé wọn lẹ́nìí tó gbé 50 tó pa 30 tó ń release 20 tó ń gbowó tó bá yẹ tó bá sanwó lọ́wọ́ àwọn ará Sokoto mọ́ tí bílíọ̀nù bẹ́ẹ̀ ti dùn mọ́ wọn lẹ́nu ṣé wọ́n ti máa darí wá sí South West díẹ̀díẹ̀ báyìí ṣé ilẹ̀ Yorùbá kọ́ lẹ̀ ń wò yìí àbí bẹ́gà ṣé ilẹ̀ Haúsá ni bẹ́gà ó lẹ́ ń wò yẹn long bridge 160 billion fídíò kan sọ̀fẹ́sì ní last week nísìn tí wọ́n ní àwọn agbésùmọ̀mí wọ́n wọ Sokoto wọ́n béèrè owó burúkú pẹ̀lú 200 motorcycle lọ́wọ́ gọ́vnà Sokoto ìyẹn lòun ò ní san wọ́n wá gbẹ́ ilẹ̀ yẹn wọ́n á gùn lọ sálálú wọ́n wá kó àwọn tí wọ́n jí gbé wọ́n ní 150 ni wọ́n dá àwọn sínú kòtò yẹn wọ́n wá fìbọn spray gbogbo wọn fídíò yẹn wà ń ta o ẹ̀dá bá ti gé bá mi kọ sí comment section nu o torí àwọn doubting Thomas kọ́ lè mọ̀ pé òótọ́ ni pẹ́rẹ́ àwọn ọlọ́pàá ti fò bọ́ta wọn ní rọ́ ni Nigeria can deny anything deniable wọ́n máa deny ẹ̀ wọ́n ti fò jáde wọ́n ní rọ́ ni wọ́n ní kì í ṣe òótọ́ fídíò tó ní kánú wàhálà ti wọ ní kábọ̀gà now àwọn dókítà wọ́n ti yíwọ́ sáwọn dókítà náà o táwọn dókítà lẹ́wọ̀n lẹ́gbẹ̀ẹ́ mi ẹ ti rí iye tí wọ́n kó nínú wọn wọ́n wá náà ò fẹ́ ṣe méjì sìn if you are a doctor you are a gunner ẹ wọ́n láwọn dókítà ń jápa ẹ láwọn dókítà ń sá kúrò nílùú wọ́n láwọn dókítà sì láwọn fẹ́ máa kó nísìn wọ́n láwọn doctors ni àwọn fẹ́ máa kó nísìn tó bá wá káwọn doctors tán nílùú àwọn tó máa jí gbé ìwé tó ṣá driver tó ṣá orí ẹ̀ ń sìn lórí long bridge ṣé tẹ́lẹ̀ ló máa bá rán orí ẹ̀ ṣé carpenter ló máa bá fi ìṣókò orí ẹ̀ papọ̀ kì í ṣe pé doctor náà ló máa lò ní wọ́n láwọn máa já àwọn doctor fẹ́ máa kó ní wàhálà àti wọ̀ ṣọ́tọ̀ yín ẹ̀yin wèrè tẹ́ ń bú wájọ́ kìí nànà ṣó ti tán yín báyìí sìn ṣó ti ń clear no ṣó ti ń clear àti ìyá tó mú gbogbo péèjì mi tí wọ́n screenshot ẹ̀ tó lọ gbé sórí péèjì wọn àwọn kì í bá gbàlagbà ipá àbú yín a kàn béèrè pé mi ò sọ̀rọ̀ mi ò ní sọ̀rọ̀ tó àwọn mọ̀ pé irú ọjọ́ èní ó ń bọ̀ kò sí èbú tẹ́ èbú wa tán kò sórúkọ tẹ́ pè wá tán ó yẹ ló fi ń jalè ní Kóyèkí tiẹ̀ ógógógó lọ́wọ́ yín wọ́n bú Kóyèkí débi ọkùnrin kúkú nìyẹn mú sára wọ́n gbé wèrè wá bá Yorùbáwùyí kúkú mọ̀ wọ́n gbé wá bá èmi náà fún wọn padà ní àbọ̀ ń ṣépè fún ìyá yín gbogbo ẹ̀yin tẹ́ ń bú wájọ́ kìí náà sí ó yá long bridge yá inú mi dẹ́ẹ̀dù pọ̀ Abẹ́òkúta pọ̀ nínú ẹ̀yin tẹ́ ń bú wa ń jọ yẹn ẹ̀yin tẹ́ ń bú wa lánàá ó yẹ bọ́ọ̀tà tó bá bí yín kú tó bá bí yín re tó bá bí yín dáadáa ẹ lọ sí long bridge kẹ́ páàkì long bridge nìyẹn nílẹ̀ Yorùbá ẹ̀yin governors wa my question is ẹ jẹ́ ká mọ ibi ẹni tó ń ṣe wá tó bá pé federal government ní òfin lówó security ní òpètò ṣépètò ní àbí pètò ààbò I don't know tó bá pé federal government ní wọn ò gbé security kalẹ̀ ní wọn ò pèsè ètò ààbò fún yín ẹ jẹ́ ká mọ̀ bó jẹ́ pé bó jẹ́ àdúrà ká máa fún bàbá Tinubu please let us know ta ló ń ṣe wá gangan ẹ jẹ́ ká mọ̀ tó bá pé federal government ní òfin yín lówó ẹ sọ fún wa
ká pa bàbá Tinubu síta àbí wọ́n fún yín lówó ẹ̀ sókè torí wọ́n sọ pé ẹ̀ ń gba ẹ̀ta ẹ̀hún security allowance o a gbọ́ pé ẹ̀ ń gba security allowance o kí lẹ fi ṣe fún wa ṣé ẹ fẹ́ gbówó yìí lọ sọ́run ni ṣé ẹ fẹ́ gbé owó yìí lọ sọ́run ni tọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ súnmọ́ bí ẹ já sọ̀rọ̀ ẹ bọ́ sí mi bí mo fẹ́ béèrè àwọn questions kan lọ́wọ́ yín ni àwọn tí wọ́n ń gba 160 billion ní ilẹ̀ Haúsá ní state ẹ̀yọ̀ kan ní Sokoto 160 billion naira wọ́n ní over 160 billion làwọn ti san tí wọ́n bá rí owó gbà mọ́ ní Sokoto bóyá wọ́n pa wọ́n débì kan àwọn tó kù fi ìlú lẹ̀ wọ́n sá lọ tí ó bá sí ẹnì kankan mọ́ ní Sokoto everybody yá dànù àwọn táwọn kan ṣe ní if you can't beat them you join them ṣe mọ̀ pé mo play video kan fún tán ní wọ́n wá ń jí àwọn èèyàn gbé tí wọ́n ń force wọn láti join wọn dandan ọkùnrin ní ọsán ogun ó gbọ́dọ̀ join àwọn wọ́n dẹ̀ ń jí àwọn ọmọbìnrin náà gbé pé by fire by force ìwọ yóò ọdún tẹ̀ tí wọ́n kó wọn nugbó tí wọ́n ń tẹ̀ wọ́n dáadáa tí wọ́n ń bímọ fún wọn àwọn ọmọ tí wọ́n ń bí kí làwọn ọmọ yẹn máa yà á máa di dókítà bí a sọ wípé jihad ti bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá ẹ gbàgbọ́ ẹ wo fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ẹni tó wà lórí Facebook I am so sorry ẹ nílé wo fídíò yẹn tẹ bá fẹ́ wò ẹ lọ pàdé wa lórí YouTube Facebook ò ní gbà ká ṣòwò nǹkan bẹ́ẹ̀ yẹn fún yín lórí Facebook ò ní gbà ẹ má kàn gbé page mi wálẹ̀ but if you can watch it on YouTube mo kàn fẹ́ fi hàn yín ni àwọn tó wà ń bẹ̀ máa sọ fẹ́ ẹ̀yin fans mi pé mo nífẹ̀ẹ́ lórí Facebook náà màá sọ fún yín briefly tó Nàìjíríà ti hard débi wípé ẹ lè má rí owó ra data ẹ máa fi wò kẹwàá lọ wo armor tank àwọn sójà armor tank àwọn sójà wọ́n dẹ̀ wèlé ẹ̀ wọ́n ní jihad ti bẹ̀rẹ̀ o wọ́n láwọn máa ja jihad ní Nàìjíríà wọ́n ní kò sẹ́ni tó lè bá wọn sọ jihad yìí máa ṣẹlẹ̀ tẹ́lẹ̀ pé àwọn àfáàmù fútí àwọn náà preach jihad ṣé mo kọ́ lùwọ̀n preach jihad a sọ fún yín pé jihad ń bọ̀ ní Nàìjíríà ẹ gbàgbọ́ aláwọn jihadist ti wà láàrin wa ẹ ń bú wa ni tàbá wí tán ẹlẹ́gbẹ̀gbẹ̀dẹ̀ sọ̀rùn jihad ro òní o if you are able to watch it on YouTube please come on YouTube kó wá bí ara ẹ̀ gbogbo ẹni tẹ́ ti bú wa bàtà ń pariwo Yorùbá nation fún yín ẹ pé kórí wá béèrè lọ́wọ́ yín lókù àbórí wa máa dáríjì yín okay pé ẹlẹ́dàá wa lè dáríjì yín ṣá ẹlẹ́dàá tí wà wá kọ́ o bí òun ṣe ẹlẹ́dàá àwọn èèyàn tẹ́ fòró ẹ̀mí wọn tẹ́ yẹ kí wọ́n dẹni tí wọ́n ń jí gbé tó wáyé pé má fòró ẹ̀mí ìjọba kí ó tó di pé wọ́n débẹ̀ ni ìjọba máa ṣe nǹkan ṣùgbọ́n àwọn aráàlú lẹ́ ń fòrò tí yín padà ta o ìdájọ́ máa bẹ́kúta láàrin wọn yẹ síwájú káwọn àbúrò yín àtàwọn màmá yín àtàwọn bọ̀dá yín àtàwọn ń kù yín tí wọ́n ń bú wa any state tó wù kán lè jẹ́ tó ń pè wá lọ́mọ àlè wọ́n tẹ̀lé ọmọ Ìgbò ní Yorùbáwùyí olórí ibú tí sunkún jẹ́jẹ́ ọlọ́mọbìnrin ni mí àfọ́mọ́ àwùsí wàá ti pè mí lọ́mọ Sokoto aṣíara ẹ̀yẹ ẹ̀yàn mi YouTube yá ẹja lọ sọ̀rọ̀ gangana jihadi wal jihad ta'idhnillah ta'ala Allahu akbar adabello wal jihad Allah azirtamu dagutar Najeriya mun kai su Allahu akbar wal jihad ta'idhnillah ta'ala Allahu akbar dagutar Najeriya Allah azirtamu Allahu akbar Allah azirtamu dagutar Najeriya ƙaryanku sai mun ka ƙaryanku Allahu akbar Allah ba mu nasara Allah azamu kansu Allah ƙara Allah
Annabi Muhammadu. Allahu akbar. Ayi na gama. Kai aya da mun yi da bidiyo mana a gane dai an ci nazara an gode ma Allah. Muna godiya. Allah ubangiji ya Ku tada mai wuta, ku sa mai wuta, ku sa mai wuta, ku sa mai wuta. a kwane shi. Annabi Muhammadu. Ku sa mai wuta. Kai, a sa mai wuta don Allah, a sa mai wuta. Hasbina Allah wa ni'mal wakil. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Kai, ayo muna salbin nan da muta. Kai. Bello tún jí ni àbí Bello tún ṣí àbí kí lórúkọ ẹ̀ ọ̀gá wọn nìyẹn ẹ mọ̀ pé sọ fún wa pé àwọn ti pa bóyá ó ń lọ àpájí ṣé mọ̀ pé wọ́n sọ fún wa pé àwọn ti pa ó ti fẹ́ tó bí ẹ̀mẹrin tó sọ fún wa pé àwọn ti pa ó nìyẹn o now ẹyọ kan yìí kọ́ o méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n gbà tí wọ́n ń kó ẹrù nú ẹ̀ ọmọ ìyá mi tó jẹ́ ọmọ Yorùbá à ń pè ẹ nísìnyí kó wá wọkọ̀ ìgbàlá Yorùbá nation ṣùgbọ́n ó ta kú o létí ẹ dí bèrè lọ́wọ́ ara ẹ àwọn àmì tí wọ́n mìlú títì tó wà àbọ̀pamọ́ tàǹkì nìyẹn ṣé o rí déètì ẹ̀ o ò tí ì rí sí pé August 31st nìyẹn ni wọ́n wèlé ọmọ tàǹkì yẹn wá bèrè lọ́wọ́ ara ẹ aṣọ no kátó tó bí aṣọ tán wọ̀ àwọn sójà tó wà nínú amọ̀ tàǹkì yẹn dà ẹni pé báwo ni wọ́n ṣe wá débẹ̀ and again báwo làwọn ará bí ṣe mọ̀ wípé àwọn sójà yẹn ti wà níbẹ̀ question tí mo máa béèrè wá mi kọ́ sí comment section ní àṣàyà mi kan ní Yorùbáwùyí yẹn tó bá ti béèrè question ní wà ti dá wọn answer ní jẹ́ ká lè máa comment the best thing ẹ bá mi comment ẹ̀ síbẹ̀ ta ló wa mọ́tò yẹn débẹ̀ àwọn sójà tí wọ́n wa mọ́tò yẹn débẹ̀ àwọn dà nígbà tí wọ́n lọ sọ́nà ọbẹ̀ yẹn báwọn làwọn boko ṣe mọ̀ pé ọ̀nà ọbẹ̀ yẹn náà máa gbà tó fi lọ pàdé wọn nǹkan ti ṣẹlẹ̀ yúnífọ́ọ̀mù tó wà lọ́rùn wọn yẹn ṣé àwọn Nàìjíríà náà rán fún wọn wàhálà ti jẹ́ kílìṣì wàhálà Nàìjíríà ó ti jẹ́ kílìṣì wá bèrè lọ́wọ́ ara ẹ̀ dáadáa ṣé o rántí Tolúlọpẹ́ Arótilé ọmọ wa tó ń ṣe sàndóró fún wọn tó ń tó bá ti fighter jet yẹn báyìí ó ló máa boom 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 ló ń bọ́ǹbù wọn lọ bèrè lọ́wọ́ ara ẹ̀ pé Tolúlọpẹ́ Arótilé dà kí ló dé tí wọ́n ṣe tó ṣe fún Tolúlọpẹ́ Arótilé the youngest fighter jet flyer bí bọ́ọ̀ máa ń pè wọ́n mi ò gbóyìnbó ló ń fly yẹ pilot ọmọ wa nílẹ̀ Yorùbá ó bèrè lọ́wọ́ rẹ̀ pé bó ti ó ń dà kí ló dé tí wọ́n ṣe tó ṣe fún àwọn region wo ló wá wò nínú army tó máa select pé kó lọ bá àwọn people yẹn ìjà kí ni wọ́n sọ pé àwọn ń jà ìjà kí ni wọ́n sọ pé àwọn ń jà gbogbo ẹ̀yin tẹ́ ń bú wa ìjà kí ni wọ́n sọ fún pé àwọn ń jà ṣe gbẹ́jà tó láwọn ń jà ṣé gbogbo wa lè jẹ́ Muslim ṣá number one ṣé mùsùlùmí ọmọ Yorùbá to be sincere ọmọ ọkọ Yorùbá ni mo ń sọ o mùsùlùmí tí wọ́n fi àtọ̀ Yorùbá bí tó jẹ́ pé original tí ìyá ò kọ́ tí ò kọ́ ti kọ́nà tí ìyá ò wọnú gbó lọ kọ́ sáré fún ìyá ẹ̀ jẹ ìyẹn kọ́ ni mo ń sọ o mùsùlùmí ọmọ Yorùbá original confam tó wá lọ́ta àtorígun mẹ́rẹ̀ẹ̀rin Yorùbá tí àtọ̀ Yorùbá bí ṣó lè sọ pé òun jà jihad no mo ń béèrè lọ́wọ́ yín ṣó lè sọ pé òun jà ìjà jihad ṣe tí ta ti bára wa nísìn ṣé ní Saudi tí wọ́n ti gbé jihad wá ṣe lè ríro eléyìí ní Saudi no let's be sincere
ṣé ẹ̀dẹ̀ ríru eléyìí ní Saudi ṣé ìjà jihadi ṣé ìjà síláàmù wà lélẹ́yìí àbí ìjà kíni Buhari tó jẹ́ ara bàbá wọn nígbà yẹn tó wà lórí oyè tá à ń pariwo Buhari ní kí wọ́n lọ mú Sunday Igboho àwọn ọmọ Yorùbá ń jó wọ́n ń yọ̀ bí wọ́n ti mú Sunday Igboho yẹn kó bá wá sí kíní àwọn kan ní kọ́sítúmù ló ń lò ebi ti fẹ́ fọ́ ojú anybody tẹ́lẹ̀ bí láṣìírí tá à ń sọ eléyìí tó wá ṣẹlẹ̀ yìí ń kọ́ báyìí agana jihadi sangana jihadi sangana jihadi ẹgbọ́n tí wọ́n ń sọ ẹgẹ́dẹ́ Nàìjíríà ìtẹ̀gbá wúṣẹ́ bá wa tú síbẹ̀ gẹ́gẹ́dẹ́ Nàìjíríà ẹgẹ́dẹ́ jihadi gẹ́gẹ́dẹ́ Nàìjíríà ṣé bá ṣe máa bá lọ lélẹ́yìí ẹ̀yin àgbàgbálẹ̀ Yorùbá ẹ̀yin bá mi share fídíò yìí kó bá wa kan kábíyèsí Ọọ̀ni Ọ̀jẹ́jà Ògúnwùsì ọba mi o olórí ládéládé kó bá wa kan gbogbo àwọn ọba pátá kó bá wa kan àwọn òjòyè kó bá wa kan àwọn gọ́vnọ̀sì kó bá wa kan àwọn ọ̀tọ̀kùlú gbogbo àwọn olórí gbogbo àwọn olórí kó bá wa kan wọ́n. What is the next thing? Ẹ̀yin ọmọ ìyá mi tá à ń ṣe Yorùbá nation kí ni next thing? Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ fẹ́ Yorùbá nation kí ni next thing? Are we supposed to wait kí wọ́n lè kó wá bá wa? No, ṣáà ní láti wait. Governor sì ní Sanfara tí ó gbélé fi ń ṣẹlẹ̀ àwọn ní lórí TikTok tí wọ́n náwó bó ṣe wọ́n bí ẹlẹ́dà kò sí nǹkan tó tẹ̀yìn ẹ̀ bọ́lẹ̀ because nothing tó máa tẹ̀yìn ẹ̀ bọ́lẹ̀. So do we have to wait for this to happen nílẹ̀ Yorùbá ká tó mọ next thing? So kí ni next thing? Ṣé ká continue Yorùbá nation ká bẹ̀rẹ̀ sí ní pariwo àbí ká dákẹ́? Ẹ̀yin tẹ́lẹ̀ tí join ni wa my advice for you ni pé kẹ́ ẹ jẹ́ ká jọ wọ́kọ̀ gbàlà ẹ̀yin olórí wa ẹ jọ̀ọ́ èmi á tún bẹ̀ yín ni pé mi lè má bẹ̀ yín ẹ jọ̀ọ́ tẹ́ bá òkú tádìkà náà máa pa tó bá pa tádìkà tó wọ́n á polówó náà bàbá tí wọ́n gbé níjọ́ wo mi fi ọ̀rọ̀ bá yẹn 60 million náà san 60 million ẹ̀ tó sọ 60 million kì í ṣe tádìkà 60 million tó bá gbé ọmọ ẹlòmíì bẹ́ẹ̀ tó ní kó mú 5 million wá àwọn fámìlì á sọ fún ọ pé ẹ̀fẹ̀ kan ẹ pa òun ló máa pe lẹ́pẹ́ má wá 5 million o torí òun ò lè dé kó máa wá san gbèsè o torí ebi ti fọ́ ojú nǹkan kó tó di pé wọ́n jí òun gbé ilẹ̀ Yorùbá ti di ilẹ̀ aṣáko already tẹ́ bá wá wò pé àwọn ọmọ tí yín ò sí Nàìjíríà ẹ̀yin gangan ń kọ́ ẹ̀yin náà ń kọ́ tẹ́ bá wò pé ní security wọn ò lè jí yín gbé ṣé pé wa ò lè jí yín gbé ṣáàríwó tá à ń pa yìí kò lè bá ẹlẹ́dàá yín kó jí ẹlẹ́dàá yín gbé kí ti yín padà ta lọ́jọ́ alẹ́ because this thing is getting too much yo àbí ẹ wo ẹ bá mi dáadọ́ tap send TAPSEND ẹ lo promo code mi Abiola TTS ABIOLA TTS Abiola tap send ní àkọ́kọ́ tó bá kọ́kọ́ fẹ́ send owó kẹ́ lè gba promo kẹ́ lè gba bonus ẹ lọ wo iye tó wó dà ẹ lọ wo iye tí dọ́là dà sí náírà bóyá 16 1,590 or 1,600 mo wo last time tí mo wo à ń ṣe pound à ń ṣe euro à ń ṣe gbogbo owó là ń ṣe aṣẹ́wó ń kí yín o tó bá dùn ní ló pọ̀ lọ́rọ̀ ẹ̀ débẹ̀ mi rajà o aṣẹ́wó ni wọ́n aṣẹ́wó ń kí yín ẹ bá wa rajà o ẹ tẹ́lẹ̀ subscribe sí YouTube channel mi kí lẹ̀ ń dúró dè ẹ jẹ́ subscribe sí YouTube channel mi ní ṣìrìn o bẹ́ẹ̀ ṣe ń wò mí for the first time if you are seeing me for the first time lórí show yà máa ń ṣe introduction o Ọlọ́run ṣé mo number one ṣé mo wíire àbí mi wíire tí yín náà fi tó kù sí comment section if you are seeing me for the first time I am the one and only Akalolo of Yoruba land in case you don't know I am one and only Adawon of Yoruba land ọmọ jọmọ lóye olóyè tí ò pé méjì abẹni ọmọ òṣèré pààrọ̀ ẹ tó máa pààrọ̀ tí wọ́n adéwájú federal government tó máa tún sign wọn adéwájú Elédùmarè ìyókè Elédùmarè lọ́fẹ̀ẹ́ o á kú bí 99 times torí òótọ́ làwa ń sọ
abẹ̀ní rere ni ó ṣe ń ò ní ṣèkà bóore bá di bí ìpàdé dọ̀hún o orí òtí ẹni dìbò mọ́ wa lọ́wọ́ ibẹ̀ ń bú Sunday Igboho gbà yẹn yálà ìyá yín ẹni ṣó ń títì ẹni lè jà kóbòde ọmọ àlè láfi ṣe ẹni lè jà kóbòde ọmọ àlè tó bá bí yàrá ìyá fún ẹ mo ní mo kọ́ pọ̀ yín rè tó bá lábàá bá yín tó bá bí yín rè ẹni ṣó ní long bridge wọ́n fi bọ̀ fọ́ orí yín dànù ẹ̀yìn àṣì àrà àṣì ẹ̀ Sunday Igboho bí ẹni rúgẹ́ẹ̀tì ogun pa yín àwọn ọkọ ìyá yín ti wọlé wọ́n á rún yín ti yín á tẹ̀ wọ́n máa rún yín ti yín máa ya àwọn innocent souls tí wọ́n kàn mọ̀ kankan lánàá wọ́n ṣe mí if not bá bí yín dáadáa wọ́n bá bí yín rè Sunday Igboho gbà wá o ẹ lọ́kàn abẹ́ ní bàbá Àdìsá tiwa àwọn aládìkún tíá ajayi orí ẹ o má wojú iṣẹ́ anybody o kán lọ pa àwọn olóṣèlú wọn tí wọ́n dìbò fún kán lọ gbà wọn eléyìí ọ̀fọ̀ Ògùn state onífìdá àgbákò ẹ ṣe solution o igbó yẹn tó bá kó mẹ́lẹ́sùn tẹ́ kó mẹ́lẹ́sùn ṣé àwọn ará ìsà síbẹ̀ ìgbọ́n olè tí gbogbo yín máa jà ò ní jẹ́ gbádùn Sanwó-Olú gentleman ní mí èmi kì í ṣe fáìtà irọ́ náà dẹ̀ ni eye claim gentleman tó wà tán fẹ́ gba Lagos state lọ́wọ́ yín Sanwó-Olú ó bẹ̀rẹ̀ sí ní mọ ice cream káàkiri títì bọ́tá àwọn ọmọ yìí fẹ́ gba Lagos state bàbá wa ń wo ní gíláàsì báyìí àánú Sanwó-Olú àánú ẹ wá ń ṣe mí ó wá ń wo ní gíláàsì báyìí ó lọ ra ice cream ó lọ mọ ice cream káàkiri títì ìbẹ̀rẹ̀ tí mọ ice cream àgbákò yín wọ́n ti dìbò fún yín ẹ ti débẹ̀ lẹ́lẹ́kejì ṣó yẹ kí n security ṣì tún continue bọ́lá ní bu yẹn ẹ jẹ́ máa wà tẹ́ máa fi bu yín ṣáá ni ṣó yẹ kí n security tún continue ẹ ń wò bí tó sọ owó nù gbà yẹn àmọ́ ibo dìde Lagos is no man's land mo rò bí Tinubu ti fún yín wọ́n ni pé tó ń bá gba Lagos state lọ́wọ́ ẹ̀ tí á ta ọ̀rọ̀ Sanwó-Olú ẹ jẹ́ àṣàánú wa ẹ ṣàánú ẹ má ṣe wèrè ẹ báwo èèyàn ṣe máa rí ìlú lò lẹ́yìn gọ́vnọ̀ sí ìjà rẹ̀ kọ́ lọ́run ṣàánú wa pẹ̀lú yín ẹ̀yin bàbá wa ẹ dìde ilé tó lọ bá Tinubu ilé tó lọ ó ti get started báyìí o wọn lọ gbàyàn nínú oko mọ́ o Lagos state bega Sogun state ní gbangba wálíà nílùú tó lọ́ba tó níjòyè wọn wọ eléyìí tí kò lọ pé wọ́n wọ inú gbọ́ ti káwọn àgbẹ̀ wá o àwọn àgbẹ̀ náà kò wọn kágbẹ̀ mọ́ o àwọn àgbẹ̀ ti sáko gbogbo àgbẹ̀ ti sáko lóko ebi ti fẹ́ fojú anybody wọn kágbẹ̀ mọ́ àwọn àgbẹ̀ ti ya dànù bí wọ́n ti lọ ra ilẹ̀ sí Benin Republic Benin Republic wọ́n ń kún sí Kótónú everybody ń ya dànù wọ́n ń sá lọ sí ibẹ̀ náà lọ ń ra ilẹ̀ sí Ghana àwọn èèyàn lọ Ghana wọ́n lọ ra ilẹ̀ wọ́n lọ ń dáko ẹ wo oṣù Ghana bọ̀bọ̀nà àmọ́ wa náà wà bẹ̀ tí wọ́n bá wọn ṣiṣẹ́ iṣu gbọ̀nbọ̀nà ló ń wù ní Ghana iṣu wọn gbùngbùngbù báyìí ni wọ́n gbé wá náà ń ṣe náà gbé wá síbi bíi gbogbo olù náà export ẹ̀ lọ gàrí oríṣiríṣi gàrí Ghana Ghana bí Ghana gàrí náà ń pè Ghana gàrí là ń jẹ òṣìlẹ̀ yín ṣe àfi kẹ́ máa gbólóṣó kẹ́ máa lọ pátí kẹ́ máa jójó wèrè ẹ̀yin àgbàyà ijó ni wọ́n fi ṣe yín ni ẹ lọ pátí ẹ gbá ọmọ onídìí pẹ́ǹpẹ́ onídìí ránmọ̀tàn aláì fájì tí ò ní bá yín wáyé jọ́ mi ilẹ̀ ń ṣe ẹ múra sí ẹ kọ̀ntínú torí gbogbo àwọn ẹ bá yí sí yín jọ̀kan ìwà tó sọ lè ní September 2nd lè ní àbí jọkànjọkàn tó orí àwọn yẹn máa yí sí yín tí yẹn á ta máwọn èèyàn lọ́wọ́ ẹ máa ní mo sọ bẹ́ẹ̀ mo sọ yìí mo tún dúró ná Yorùbáwùyí lórúkọ mi see you on my next show thank you so much ẹ má gbé láti tẹ subscribe button yín ṣe ti tán pop lórí show yìí ẹ dẹ̀ tẹ notification bell yín ẹ tẹ sí comment section see you ó dàbọ̀ ẹ ṣe àwálé wa dúpẹ́ àní mo lè dání àní màmá jí ni gbé dání ó dàbọ̀ ẹ ṣe gan God bless you.